Hello. Ẹ̀yin èèyàn mi o. Abẹ́ ẹ̀ máa rí nǹkan bí wọ́n ní kábíyèsí ó ti gbé nǹkan tí ò lè jẹ́ ó ti gbé nǹkan tí ò lè jẹ́ ó ti gbé hànú. Kò ṣeé gbé mì, kò ṣeé tú dànù, kò ṣeé sọ. Wọ́n ní kì í máa ṣe kékeré. Wọ́n ló di kí ló ń jẹ́? Ó di adìẹ bà lókùn, aròrokùn, aròrò adìẹ. Àbí báwo ló ṣe rí báyìí? Wọ́n ní Naomi lọ party occasion kan, wọ́n ti ní occasion yẹn tẹ́lẹ̀. Wọ́n ní wedding dẹ̀ ni. Wọ́n ti invite kábíyèsí náà. So náà àwọn èèyàn wọn náà ni. Wọ́n ní bí kábíyèsí ṣe débẹ̀. Wọ́n hànà kábíyèsí ó jókòó. Wọ́n ní kò pẹ́ ó jìnnà ní olórí Naomi òun náà ṣe wọlé. Ó kí gbogbo àwọn dignitaries tó wà níbẹ̀. Lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí jí ó dìde ó dé ṣe gan. Wọ́n nígbà tó dẹ̀ kí wọn tán, ó dẹ̀ kọjá síbi ẹ̀yìn ó dẹ̀ lọ jókòó. Wọ́n ní meanwhile kábíyèsí ó ti ní kán gbé síìtì kan wá kán gbé sí ẹ̀gbẹ́ ọ̀dọ̀ òun. Kán sún káwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ kán sún sọ́hùn kán dẹ̀ gbé chair Naomi síbẹ̀. Wọ́n fi pé bí Naomi bá kí gbogbo àwọn èèyàn tó wà níbẹ̀ tán pé Naomi á padà wá jókòó. Wọ́n ní kíni? Wọ́n ní Naomi dẹ̀ kí gbogbo wọn ó dẹ̀ padà sí ẹ̀yìn. Ó dẹ̀ kọjá sẹ́yìn síìtì kan tó wà níbẹ̀ ní ibi ẹ̀yìn. Ó wá lọ jókòó. Ó wá ṣẹlẹ̀ pé àwọn dignitaries tó tún wà lẹ́yìn ṣe mọ̀ pé àwọn kábíyèsí náà máa wà níbi iwájú. Normal ó yẹ kó jókòó ti ọkọ. Wọ́n ní ṣe ni Naomi lọ jókòó sẹ́yìn. Ó dẹ̀ rí síìtì lẹ́yìn ibi táwọn àlejò míì wà. Gbogbo àwọn tó ń pọ̀ sí high table. Kábíyèsí pé Naomi lọ jókòó síbẹ̀. Wọ́n ní bí kábíyèsí ṣe bojú ẹ̀ torí pé Naomi ó ti jókòó already, kò tiẹ̀ wá pàpà jókòó sí síìtì tóun gan yọ sílẹ̀ fún. Tó ní kán gbé lẹ̀ fún. Pé Naomi ò wá bẹ̀ wá jókòó. Wọ́n ní kábíyèsí wá fi ahọ́n ẹ̀ka ẹ̀yìn ẹ̀ pé kí lélẹ̀. Naomi wá ságbo yìí. Naomi ò jókòó ti òun. Many people ò mọ̀ pé Naomi àti kábíyèsí wọn ò jọ wá láti ilé. Wọ́n mọ̀ pé Naomi wá láti Àkúrẹ́. Meanwhile kábíyèsí wá láti Ààfin. Wọ́n ní tẹ́ bá rí disgrace tèmi sórí Naomi disgrace kábíyèsí. Wọ́n ní ojúgbà kábíyèsí. Wọ́n lójúgbà tí nínú party yẹn léni níbi wedding yẹn. Wọ́n ní kábíyèsí kò fi kan pé méjì. Wọ́n ní kò tiẹ̀ waste time. Pé bí kábíyèsí kan ṣe dìde nìyẹn tó ya kúrò nínú agbo. Pé kò wà comfortable nígbà tó rí pé Naomi wá sí ibẹ̀ tí Naomi ò wá jókòó sí síìtì òun. Wọ́n ní kábíyèsí pé ààrẹ ò balẹ̀. Tó tún bojú wẹ̀ tó lọ jókòó sí ẹ̀yìn àwọn tó tún wà lẹ́yìn. Tó lọ jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn. Pé níbo náà ti ń ṣe. Pé kábíyèsí bínú lọ́lé. Kò ní ṣàì láìrí bẹ́ẹ̀. Wọ́n ní àwọn tó lọ sí ọ̀dọ̀ Naomi ní Àkúrẹ́ lánàá yẹn. Wọ́n ní nǹkan tí Naomi fojú wọn rí. Pé Naomi sọ pé anybody bá wá láti any àlejò kan tó sọ pé òun fẹ́ rò ó. Pé kán kọ́kọ́ wá sọ fún òun kan tó ṣílẹ̀kùn. Pé àwọn security ò gbọdọ̀ ṣílẹ̀kùn fún anybody. Àfi tó bá jẹ́ ọkọ òun. Wọ́n ní nǹkan tó sọ fún wọn ni. Pé àfi tó bá jẹ́ ọkọ òun of which tí everybody mọ kábíyèsí. Pé òun nìkan jókòó wọlé. Pé wọ́n ní Naomi ó wà strict pẹ̀lú gbogbo everybody. Pé kò sí anybody tó máa bẹ̀ òun lẹ́bẹ̀ ẹ̀bẹ̀ dìndìnrìn bíbà. Wọ́n ní àfi kó jẹ́ ọkọ. Wọ́n nígbà tí kábíyèsí dé sí gbogbo àwọn tí kábíyèsí tó tẹ̀lé kábíyèsí wá. Pé wà tí rí wá ni wọ́n á sọ fún wọn ní sílẹ̀ pé kábíyèsí ni pé kán jẹ́ kó wọlé. Wọ́n nígbà kábíyèsí wọlé pẹ̀lú àwọn wọ́n ní ìṣojú àwọn èèyàn. Wọ́n bẹ̀bẹ̀ wọ́n sọ fún
wọ́n fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pé kábíyèsí ni Naomi ni tí ò bá ti ṣe nǹkan tóun fẹ́ kó má wá bímọ, pé ṣèbí ó lọ ti fẹ́ yàwó gbogbo wa ló fẹ́ lóòótọ́ bẹ̀ sí àwọn kọ́ńkúbà àwọn àlè ẹ̀ tó gbé sílẹ̀ tó sọ pé má fọwọ́ kàn wọ́n torí pé wọ́n ti jẹ nǹkan èèwọ̀, pé wọ́n ti di èèwọ̀, kó má fọwọ́ kàn wọ́n. Wọ́n jókòó sínú ààfin, wọ́n kàn jókòó bẹ̀ unless tó bá sọ pé kán lọ ṣe gbogbo ètùtù tó fi ṣàṣemáṣe. Wọ́n ní wọ́n ti pollute ara wọn dáadáa. Wọ́n dẹ̀ sọ fún kábíyèsí dẹ̀ sọ fún Naomi pé ìwọ nìkan ni o. Àwọn people yẹn pé wọ́n ti di ohun èèwọ̀, òun ò lè lọ bẹ̀ o, òun ò lè lọ pẹ̀lú wọn, òun ò tiẹ̀ jẹ́ súnmọ́ wọn. Wọ́n láwọn lérò pé bóyá òótọ́ ni kábíyèsí sọ, pé kábíyèsí wá kún fún ẹ̀tàn tó ń tọ̀ òun jẹ láì mọ̀ pé kábíyèsí ó kàn ń sọ ti ọ̀rọ̀ ẹnu lásán àṣẹ tí inú kábíyèsí ló fẹ́ ṣe. Wọ́n ní Naomi ní kó lọ gbé àwọn àlè ẹ̀ tó wà láàfin tán ti ní kó condemn pé nǹkan kan wà ní ara wọn, pé nǹkan àlè wà lára wọn, pé wọ́n gbé àlè yẹn kúrò kí kábíyèsí tó lè súnmọ́ wọn. Wọ́n ní nǹkan tí gbogbo wọn dẹ̀ ń wá pé kí kábíyèsí má lọ lùgbàdì wàhálà àti ìdààmú lára wọn, kó má lọ kàgbákò nítorí gbogbo nǹkan tó ń lọ láàfin yẹn, abomination yẹn, pé wọ́n fẹ́ cleanse gbogbo ẹ̀, pé kábíyèsí dẹ̀ wá lọ gbé ẹ̀yìn tó bá lọ gbé kan nù wọn. Wọ́n tó bá tiẹ̀ jẹ́ pé aráàta tú ni ìbá tú dá, pé bèsì àwọn ọmọ pọ̀ bí dé kíní tán sọ pé kó má jẹ ìgbàfìgbà tí kábíyèsí lọ jẹ. Wọ́n ní tára ilé ẹni bá ń jẹ kòkòrò tí ò dáa, wọ́n ní hùrùkẹ́rẹ́ ò ní jẹ́ kéèyàn gbádùn. Wọ́n dẹ̀ ń kìlọ̀ fún kábíyèsí láṣẹ kábíyèsí ò fẹ́ gbọ́. Wọ́n ní Naomi ní kí kábíyèsí padà kó lọ múnú àwọn kọ́ńkúbà ẹ̀ kó fi wọ́n ṣàyà. Òun ò ṣe bá lè jẹ́ pé ó fẹ́ mú Tóbi lọ ṣe wedding kó lọ fi ṣe kó jẹ́ ìyàwó ẹ̀, kó jẹ́ whatever pé òun ò ṣe o, pé kó máa lọ. Bẹ̀tí wọ́n ìwà lẹ́nu ẹ̀. Wọ́n ní Naomi ò fún kábíyèsí lésì rárá, kò fún ní positive answer. Kí Naomi tó tún lọ sí ibi pàtí yẹn, tí Naomi fi ignore kábíyèsí. Wọ́n ní kábíyèsí pé ká má fọ̀rọ̀ gun tẹ̀gàn níhẹ̀ kábíyèsí. Wọ́n ní kábíyèsí ti ro gbogbo nǹkan tó ti promise Naomi, gbogbo nǹkan tó ń sọ pé kó má ṣe. Wọ́n nígbà kábíyèsí rántí ọ̀rọ̀ yẹn, wọ́n ròyìn ní ààfin lánàá tó ṣe lára ń kan kábíyèsí nítorí bó ṣe lọ bẹ́ẹ̀ náà ló ṣe bọ̀. Kò rí tangible kíní kankan tó lè mú jáde pé evidence tó ń mú àlélẹ̀. Wọ́n ní kábíyèsí kan sọ pé kí Naomi dáríjì òun torí òun ò mọ nǹkan tó jẹ́ kó òun ṣe bẹ́ẹ̀ yẹn, pé kí Naomi dáríjì òun. Bẹ́ẹ̀ náà ni kábíyèsí máa ń ṣe. Ṣé gbogbo ìgbà pẹ̀lú bọ́n ṣe sọ pé òun ni láyọ̀nù Ilé Ifẹ̀, òun ni gbogbo oríṣiríṣi tán ti ṣe sí kábíyèsí lára. Ṣé ti àwọn obìnrin yẹn nìkan ni a máa sọ pé àṣìṣe wọn ó máa mú kábíyèsí? No now. Kábíyèsí nífẹ̀ẹ́ obìnrin, right? Ẹ mọ̀ pé tí wọ́n fẹ́ ṣe, àwọn yẹn náà ti rí weak point kábíyèsí, pé kí àwọn lọ ṣe gbogbo nǹkan tí ó lè jẹ́ kí kábíyèsí rí àwọn kó máa attract. Ẹ̀yin mọ nǹkan tí ìyẹn bá débẹ̀, ẹ̀yin mọ nǹkan bó ṣe múra lọ sọ́dọ̀ kábíyèsí, ẹ̀yin mọ bí gbogbo nǹkan tó ti plan láti lọ sọ́dọ̀ kábíyèsí kí kábíyèsí lè mú gbogbo kìíní yẹn, kí la máa ti ṣe gbogbo eléyìí sí. Báwo la abomination yẹn ṣe fẹ́ kúrò? Kó tó dijọ́ mẹ́ta ní ẹ̀gbọ́ tí kí ló ń jẹ Tóbi lọ́ba máa sọ pé òun tó ti lóyún. Èbí kábíyèsí bá wọn sùn. Bẹ̀tẹ̀ Ọlọ́run bẹ lórí ìtẹ́. Mo mọ̀ pé Ọlọ́run ló máa yanjú ọ̀rọ̀ yìí. Àwọn kan ti ń sọ pé kí Naomi kó sinmi ẹ̀dọ̀, kí Naomi mọ bó ṣe máa ṣe, kó yàgbà fún kábíyèsí torí kí
kí àwọn ẹlẹ́mìí òkùnkùn kó má bàa fi ara wọn náà máa fi ṣe yẹ̀yẹ́, kì í ṣe Naomi. Ẹ̀yin èèyàn wa, ẹ bá mi share, kí ẹ bá mi like, ẹ bá fi tó kù sí comment section, ẹ bá subscribe. Ayọ̀ Ọlọ́run á dúró tì wá. Jésù Kristi Olúwa wa. Àmín.